Otasansan rédíò and TV. lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ìyàn tó wà ńlẹ̀ yìí ọba Èdùmàrè kò ní jẹ́ kémi ó bá lọ, kò ní jẹ́ kẹ́yìn tẹ́ ń wò wá, kò ní jẹ́ kẹ́ ẹ bá lọ. ìròyìn yẹn ó bà nínú jẹ́, ó dùn ni, ó sì bà nínú jẹ́ gan torí pé àwọn méjì àṣàtìgbà tí mo gbọ́ àti bí àwọn tí ó ṣojú wọn bí wọ́n ṣe sọ fún àwa, bí wọ́n ṣe rìpọ́ọ̀tù fún wa, ohun táwa gbọ́ ó ní wípé àwọn méjì wọ́n kú azat ìgbà tí agbéròyìn yẹn, àwọn méjì ni wọ́n kú níbi tí wọ́n ti ń ta, tí àwọn customs, iléeṣẹ́ aṣọ́bodè tí wọ́n ti ń ta rice fún àwọn aráàlú nílùú Èkó. Agbéròyìn yẹn àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ pé irọ́ ni, pé bó la ti gbọ́ pé ròyìn òfégè ni, ròyìn tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni, wọ́n sá bẹ̀rẹ̀ sí í sọ oríṣiríṣi sí wa nínú text message. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí oníròyìn agbésára, ṣùgbọ́n ìròyìn àwọn ìwé ìròyìn ilẹ̀ wa Tribune, Punch, The Nation, àwọn náà ti wá padà gbé ròyìn yẹn. ní táwọn kàn tiẹ̀ wá padà gbé ni wípé ẹni méje òun ni àwọn report wípé ó kú lásìkò níbi tí àwọn iléeṣẹ́ aṣọ́bodè custom tí wọ́n ti ń ta ráìsì fún àwọn aráàlú nílùú Èkó. nítorí jẹ́ ká padà mélèé wá ni wípé afẹ́kẹ́ ẹ mọ̀ wípé lórí ìkànnì yìí òdodo òtítọ́ ọ̀rọ̀ òun náà ni àyàn láàyò lórí ìkànnì yìí. tí a bá gbọ́, tí a bá rí, a lè mú wá fún yín. bó bá sì ṣe rí òun ni a ṣe sọ fún yín lórí ìkànnì yìí. àwọn ò sí fún pé bóyá ká lè gbéròyìn kí page wa lè boost, ká lè gbéròyìn káwọn èèyàn lè follow wa. No, tá a bá gbọ́ròyìn kan a rí i pé a rí àrídájú rẹ̀ ká tó mú wá fún yín ni. kì í ṣe pé ká kàn re ìròyìn láìsí base, láì ní base, láìsí pé bóyá pé a rí àrídájú rẹ̀. ìròyìn tá a bá ti rí pé ó rí bẹ́ẹ̀, bó ṣe rí gan-an òun náà ni a máa mú wá fún yín lórí ìkànnì wa. so fún díẹ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ̀ ń text message wípé àṣọ nǹkan tí a sọ tá a mú wá fún yín, sẹ́yìn náà ti wá rí i pé òtítọ́ àti òdodo òun náà ni ìròyìn tí a mú wá fún yín lórí ìkànnì yìí. akànmí lè wá láti wá padà jẹ́ kẹ́ mọ̀ wípé kò sí irọ́ o nínú àwọn ìròyìn, àwọn ìṣẹ̀lẹ̀ tí a mú wá fún yín lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. tẹ́yìn náà bá wá fẹ́ máa gbọ́ àwọn ìròyìn tó jẹ́ ògidì, ìròyìn tó lẹ́sẹ̀ ńlẹ̀ lórí ìkànnì yìí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, lórí ìkànnì yìí lédè Yorùbá pọ́nbélé, ẹ subscribe sórí ìkànnì yìí. tẹ́ ẹ bá ti subscribe kẹ́ ẹ dẹ̀ tẹ notification bell, kẹ́ ẹ tẹ̀lé wa, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá sórí ìkànnì yìí. ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa. lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ìyàn tó wà ńlẹ̀ yìí ọba Èdùmàrè kò ní jẹ́ kémi ó bá lọ, kò ní jẹ́ kẹ́yìn tẹ́ ń wò wá, kò ní jẹ́ kẹ́ ẹ bá lọ.